Ẹ kú dédé àsìkò gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa wọn, a gbé yín ga ṣe yín lọ́ba fún àánú àti ojú rere ńlá láti àrígbà o láti rí ọjọ́ àbámẹ́ta èyí tí ó kẹ́yìn nínú oṣù ìkeje. Àdúpẹ́ nítorí pé gbogbo àbá rere tí ẹ ní fún wa lẹ́yìn Olúwa mú wá sí ìmúṣẹ, èyí tí àwa pàápàá ní fúnra wa lẹ́yìn Olúwa ràn wá lọ́wọ́ láti jẹ́ kí a ṣe àṣeyọrí lórí rẹ̀. A sì gbàdúrà wípé ọ̀rọ̀ tí a ó gbéyẹ̀wò lénìí yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere o. A ó jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́ àbámẹ́ta, ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù keje. Àkòrí tí a ó gbéyẹ̀wò lénìí sọ wípé òmìnira kúrò lọ́wọ́ ègún ìrandéran apá kejì. Òmìnira kúrò lọ́wọ́ ègún ìrandéran apá kejì. Àmọ́ àkọ́sórí wa nínú ìwé Àìsáyà orí ìkẹwàá ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n. Ìwé Àìsáyà orí ìkẹwàá ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n. Yóò sì ṣe ní ọjọ́ náà ni a ó gbé ẹrù rẹ kúrò ní èjìká rẹ àti àjàgà rẹ kúrò ní ọrùn rẹ. A ó sì bà àjàgà náà jẹ́ ní ọrùn rẹ. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Kọ́ríńtì kejì orí ìkẹta ẹsẹ̀ ìkẹtàdínlógún títí dé ẹsẹ̀ ìkejìdínlógún. Kọ́ríńtì kejì orí ìkẹta ẹsẹ̀ ìkẹtàdínlógún títí dé ẹsẹ̀ ìkejìdínlógún. Ǹjẹ́ Olúwa ni ẹ̀mí náà, níbi tí ẹ̀mí Olúwa bá sì wà, níbẹ̀ ni òmìnira gbé wà. Ṣùgbọ́n gbogbo wa ń wo ògo Olúwa láìsí ìbòjú, bí ẹni pé nínú àwòjíji, a sì pàwádà sí àwòrán kan náà láti ògo dé ògo, àní bí láti ọ̀dọ̀ Olúwa tí í ṣe ẹ̀mí. Wàyí, ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ àbámẹ́ta. Lónìí, màá parí ìjíròrò mi lórí ègún ìrandéran àti ipa wọn. Irúfẹ́ ègún bẹ́ẹ̀ máa ń ta gbòǹgbò lórí àìmọye ìrandéran àti pé nígbà tí ẹnikẹ́ni bá fẹ́ mú wọn kúrò, wọn kò ní lọ láì jà o. Fún àpẹẹrẹ, nígbà tí Mósè gbìyànjú láti gba Ísírẹ́lì là kúrò lọ́wọ́ Íjíbítì, Fáráò kò fẹ́ jẹ́ kí wọ́n lọ o. Ọlọ́run ní láti rán àjàkálẹ̀ àrùn 10 kí ó tó di pé ó fi wọ́n sílẹ̀ pẹ̀lú agídí. Kódà lẹ́yìn náà, òun àti àwọn ọmọ ogun rẹ̀ tún lépa wọn. Ó fẹ́ kó wọn padà wá sínú ìgbèkùn. Àwọn ará Íjíbítì ti pọ́n Ísírẹ́lì lójú fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. Ìrandéran tó ti tó 400 ọdún ó lé ní 30. Ìwé Ẹ́kísódù orí ìkejìlá ẹsẹ̀ 40. Wọn kò fẹ́ kí wọ́n lọ. Fún Ísírẹ́lì láti di òmìnira, Ọlọ́run ní láti pa gbogbo àwọn ọmọ ogun Fáráò run. Ìwé Ẹ́kísódù orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n títí dé ìkejìdínlọ́gbọ̀n. Tí o bá rí èyíkéyìí ègún ìrandéran tó ń ṣiṣẹ́ lòdì sí àyànmọ́ rẹ, mo pàṣẹ pé kí wọn kí ó bàjẹ́ lónìí ní orúkọ Jésù. Àmín. Láti bọ́ lọ́wọ́ ègún ìrandéran, ènìyàn lè wá sọ́dọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run tòótọ́ tí wọn yóò sì fagilé wọn. Ẹ̀wẹ̀, tí wọ́n bá túbọ̀ ń gbé ìgbésí ayé ẹ̀ṣẹ̀, ègún náà tún lè padà wá o. Wòye pé lẹ́yìn tí Ísírẹ́lì gba òmìnira, wọ́n ya ara wọn kúrò lọ́dọ̀ Mósè, amọ̀nà wọn sí Ọlọ́run. Àwọn ará Íjíbítì ìbá tún kó wọn lẹ́rú padà. Ohun tó ṣe kókó jùlọ láti ba ègún ìrandéran jẹ́ títí láé ni pé kí ènìyàn súnmọ́ Ọlọ́run pẹ́kípẹ́kí. Àwọn ènìyàn lè ba ègún ìrandéran jẹ́ fúnra wọn o, tí wọ́n bá ní ìbáṣepọ̀ tímọ́tímọ́ pẹ̀lú Ọlọ́run. Ìtumọ̀ ẹsẹ̀ àkọ́sórí wa tòní ni pé bí o bá ṣe kún fún ẹ̀mí mímọ́ síwájú sí i, ìwọ yóò máa dàgbà nínú ẹ̀mí débi pé ọrùn rẹ yóò tóbi jù fún èyíkéyìí àjàgà èṣù láti dì mú. Lẹ́yìn tí Jésù ń wo ọkùnrin tó wà létí odò Bẹ́sáídà sàn, ó kìlọ̀ fún un pé kí ó má ṣe dẹ́ṣẹ̀ mọ́ o, kí ohun tó burú jù ìyẹn
lọ kí ó má bàa ṣẹlẹ̀ sí i. Ìwé Jòhánù orí ìkarùn-ún ẹsẹ̀ ìkẹrìnlá. Ẹ̀ṣẹ̀ máa ń ṣílẹ̀kùn fún ègún ìrandéìran o. O gbọ́dọ̀ gbé ayé mímọ́ nítorí èṣù yóò padà wá láti wò bóyá òun yóò rí àríwísí tó múlẹ̀ láti tún pọ́n ọ lójú sí i. Ìwé Jòhánù orí ìkẹrìnlá ẹsẹ̀ 30. O tún gbọ́dọ̀ ṣetán láti gba ààwẹ̀ àti àdúrà ní àìṣe ìmẹ́lẹ́. Ìwé Máàkù orí ìkẹsàn-án ẹsẹ̀ 29. Ó tún yẹ kí o ka Bíbélì rẹ dáadáa nítorí òtítọ́ ni yóò sọ ọ́ di òmìnira. Ìwé Jòhánù orí ìkẹjọ ẹsẹ̀ 22. Kí o má ṣe kọ ìpéjọpọ̀ àwọn ará sílẹ̀ o, nítorí ẹnìkan yóò pa ẹgbẹ̀rún ṣùgbọ́n ènìyàn méjì yóò pa ẹgbàárùn. Ìwé Hébérù orí ìkẹwàá ẹsẹ̀ 25. Ìwé Dìtàlórómì orí ìkejìlélọ́gbọ̀n ẹsẹ̀ 30. Bí o ṣe ń ṣe èyí, kò sí ègún ìrandéìran tàbí èyíkéyìí ègún mìíràn tí yóò lè ṣe ọ́ ní nǹkan o, tàbí ìdílé rẹ tí yóò ṣe ní nǹkan, tàbí ohun gbogbo yòówù tó ní ṣe pẹ̀lú rẹ. Kókó ọ̀rọ̀ bàbá: jọ̀wọ́ gba èmi àti ìdílé mi lọ́wọ́ àwọn ègún ìrandéìran tàbí èyíkéyìí ègún mìíràn ní orúkọ Jésù. Ìjà sọ pé bàbá jọ̀wọ́ gba èmi àti ìdílé mi tọmọtọkọ. Olúwa gbà wá lọ́wọ́ ègún ìrandéìran o, kí o gbà wá àti èyí kówù kó lè jẹ́ ègúnkégún ní orúkọ Jésù. Olúwa kí ẹ já wa gbà, kí ẹ tú wa sílẹ̀, kí ẹ tú àjàgà ègún ìrandéìran kúrò ní ọrùn wa ní orúkọ Jésù. Bẹ́ẹ̀ ni yóò rí. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kan lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.